àkójúmọ́ níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ka ìròyìn ní sojú ọmọ káàárọ̀ oòjíire lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri àgbáyé. Mo kí wa pé àkójúmọ́ ti tèní ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ire òní yóò jẹ́ fún gbogbo wa lẹ́ni ọjọ́ ajé àti àfilẹ̀ gbogbo wa ṣèbùgbé láṣẹ elédùmarè. Orúkọ oníròyìn ni àyànfẹ́ elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn tá a mú wá fún yín fún ti òwúrọ̀ yìí. Arábìnrin kan ló jí ọmọ iléèwé kan gbé ní ìpínlẹ̀ Ògùn òní ọbàtà sókè ẹrú ní orílẹ̀-èdè Libya. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ìpínlẹ̀ Kogi tí àwọn agbébọn jí gbé ti gba ìtúsílẹ̀ báyìí. Àwọn Fúlàní ti fẹ́ gba gbogbo ìlú wa lọ́wọ́ wa o, ẹ tètè bá wa wá nǹkan ṣe sí i. Àwọn olùgbé Ìgbàrá odò àti Ìkẹ́rẹ́ odò ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n fi ariwo ta síta. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ kí wọ́n dáwọ́ ìgbésẹ̀ yíyọ owó nínú àsùnwọ̀n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dúró, èyí tí wọ́n pè ní cyber security level dúró báyìí. Ọmọ ọdún 5 kan rèé tí ó gbẹ̀mí mì látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà lẹ́yọ̀ sọ́ka. Arábìnrin kan ló jí ọmọ iléèwé kan gbé ló bá tà á sóko ẹrú ní sórílẹ̀-èdè Libya ìyẹn nípínlẹ̀ Ògùn. Arábìnrin abilékọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àbíkẹ́ Ọlọ́nàdé ní agbègbè Ọbádáoko ó ní ọwọ́ ti bà báyìí pẹ̀lú bí ó ṣe já sí wípé wọ́n fi ẹ̀sùn ìjínigbé kàn án tí ó sì jí ọmọ iléèwé tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún tí ó jí gbé ní iléèwé Adéoyè Lámbọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ sátidé tí ń ṣe ọjọ́ 11 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá bó ṣe fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn gba ìpè wípé àwọn ṣe àfẹ́kù ọmọ iléèwé náà tí wọ́n fi orúkọ bò ní àṣírí tí wọ́n sì ní àwọn bẹ̀rẹ̀ ìwádìí àwọn tí ìwádìí náà sì sún ọ̀dọ̀ àwọn dé ọ̀dọ̀ abilékọ Àbíkẹ́ Ọlọ́nàdé tí wọ́n ní àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ tí ó ní òun kò mọ nǹkan kan nípa ìjínigbé ọmọ náà. Ṣùgbọ́n nígbà tán ní ìwádìí àwọn kẹnu dáadáa tí wọ́n sì fi ọ̀rọ̀ tẹ́níkùn tí wọ́n fi ọ̀rọ̀ gbáǹkùn bí ẹni nuni lẹ́kọ̀ọ́. Ó ní ó jẹ́wọ́ wípé lótìtọ́ àti ní òdodo ó ní òun mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọmọ iléèwé ọ̀hún tí òun jí gbé. Ó ní òun jí gbé lóòótọ́ ṣùgbọ́n òun ò jí gbé láti gba owó lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ rẹ̀ bí kì í ṣe pé jíjí tí òun jí ni òun tà á sókèrè ní orílẹ̀-èdè Libya fún àwọn tí wọ́n nílò ọmọọṣẹ́ ìyún ọmọ ọ̀dọ̀ ní ọ̀dọ̀ wọn tó sì ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ rẹ̀ ti balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀-èdè Libya níbi tí òun ta ọmọ náà sí. Wàyí o Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn kò tí ì mọ iye pàtó tó gbà lórí ọmọ ọ̀hún tó tà. Bákan náà ni ìwádìí àwọn kò tí ì fi hàn lórí ibi tí ọmọ náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí yàn lórílẹ̀-èdè Libya ṣùgbọ́n ní àwọn tẹ̀síwájú láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tí àwọn yóò sì takọ́sọ ọ̀dájú abiyamọ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbíkẹ́ Ọlọ́nàdé lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ náà. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ti ìpínlẹ̀ Kogi tí àwọn agbébọn jí gbé ti gba ìtúsílẹ̀ báyìí ní ọjọ́bọ̀ tí ń ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a lò tán yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ nígbà tí àwọn agbébọn afẹ̀míṣòfò agbésùmọ̀mí tí wọ́n yabo ilé ẹ̀kọ́ gíga tí orúkọ rẹ̀ ń jẹ́ Confluence University of Science and Technology Ọ̀sàrà ní Ọ̀kẹ́nẹ̀ tó wà ní ìpínlẹ̀ Kogi pẹ̀lú bí ó ṣe já sí wípé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n yabo wọ́n tí wọ́n sì jí wọn gbé ní àṣálẹ́ lásìkò tí wọ́n gbáradì fún ìdánwò èyí tí wọ́n fẹ́ ṣe fún sáà ètò ẹ̀kọ́ ìtàn wà nínú rẹ̀ yìí. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Kogi èyún ọ̀gbẹ́ni Fẹ́mi Fáńwò ó ṣe ní àlàyé wípé pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ọdẹ ìbílẹ̀ yóò fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ni àwọn fi rí àwọn akẹ́kọ̀ọ́ náà gbà sílẹ̀ ní ọjọ́
ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday ìyún ọjọ́ 12 oṣù tá a wà yìí, tó ṣe ní àlàyé pé àwọn lu àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní ọ̀gọ ẹnu pẹ̀lú bí wọ́n ṣe wu ìwà akin láti gba àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀. Ó ṣe ní àlàyé wípé 9 nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n ti rí ìtúsílẹ̀ gbà báyìí. Bákan náà ni ó sọ wípé òun gbóṣùbà ràbàǹdẹ̀ fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi pẹ̀lú bó ṣe tètè ta mọ́ra tó sì gbé ìgbésẹ̀ akin láti dẹ́ọ̀la ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ìyún Ahmed Usman Ododo. Ó ṣe ní àlàyé wípé nígbà tí àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n ya wọnú igbó kìjikìji tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ náà lọ ní àwọn ọdẹ ìbílẹ̀ fìjìláńtẹ́ àti ọlọ́pàá tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ni wọ́n kó ọta kọ́nú kó ìbọn tí wọ́n sì lọ ya bò wọ́n ní bùbá tí wọ́n wà. Wọ́n ní nígbà tí ọwọ́ ìbọn dun àwọn ajínigbé yìí ni wọ́n júbà ìhòòrò pẹ̀lú àpá ọta ìbọn lára oríṣiríṣi wọn tí wọ́n kò sì ná ní àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n fi bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sá lọ tèfètèfè lákòókò tí wọ́n rọ̀jò ìbọn fúnra wọn yìí tí wọ́n fi ìbọn dá ara wọn ní ọlá láàrin ikọ̀ méjèèjì. Ni wọ́n ṣe ní àlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní bùbá wọn ní oníkálukú náà bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ láti sá àsálà fún àṣìta ìbọn tí wọ́n sì ní àwọn rí àwọn 9 nínú àwọn tí wọ́n jí gbé ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe fi léde. Kò sá ìlú ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi náà ìyún SP William Anyae ní ọ̀gọ ẹnu pé gbogbo wọn ni wọ́n ṣe iṣẹ́ takuntakun tí àwọn fi rí àwọn akẹ́kọ̀ọ́ náà gbà sílẹ̀. Ó wá tẹ̀síwájú pé àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ti wà ní àyíká gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kogi láti dóòlà àwọn ẹ̀mí tó kù àti láti lé àwọn agbésùmọ̀mí náà jìnnà tèfètèfè sí ìpínlẹ̀ náà, tó sì ní gbogbo olùgbé ibẹ̀ kí wọ́n fi ọkàn ara wọn balẹ̀. Ẹ̀ṣọ́ àti ààbò tó péye ó ń bẹ lórí gbogbo wọn. Àwọn Fúlàní ti fẹ́ gba gbogbo ìlú mọ́ wa lọ́wọ́ tán báyìí o. Àwọn olùgbé Ìgbára odò àti Ìkẹrẹ odò ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n fi ariwo ta bẹ́ẹ̀. Àwọn olùgbé ìlú méjèèjì yìí ni wọ́n fi ariwo ta fún àwọn oníròyìn pẹ̀lú wọ́n ṣe ní àlàyé pé àwọn Fúlàní darandaran ti sọ agbègbè àwọn ìlú àwọn di ibi tí wọ́n fi ń ṣe iṣẹ́ burúkú pẹ̀lú bá ṣe ní igbó kìjikìji kan tó pè ní rìsáàfù tó jẹ́ ti ìjọba. Wọ́n ní ó wà ní agbègbè náà tó sì já sí wípé àwọn oníṣẹ́ burúkú yìí oníṣẹ́ láabi Fúlàní darandaran yìí ibẹ̀ ni wọ́n fi ara pamọ́ sí, tó já sí pé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń kọjá lọ láti Ìgbára odò wọn sí Ìkẹrẹ odò jíjí ni wọ́n jí wọn gbé lówùúrọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n ní àwọn Fúlàní darandaran náà kàn tiẹ̀ bìkítà fún àwọn ènìyàn láti jọ sí pé bóyá ọwọ́ pálábá wọn lè ṣẹ́gi. Ìtàn sọ wípé wọ́n ti sọ di iṣẹ́, wọ́n sì ti sọ di ọlá tí ẹnìkankan kò sì tú wọn ní ọwọ́ rẹ̀ wò. Èyí ló fà á tí àwọn olùgbé ìlú méjèèjì yìí tí wọ́n fi wá ké gbàjarè sí ìjọba wípé kí wọ́n bá wọn wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú bó ṣe já sí pé àwọn tún kẹ́fín páwọn ọmọ ìlú àwọn gan wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú bó ṣe já sí pé arákùnrin kan tí wọ́n ní ó dé láti òkè òkun tó sì wà ní ìpínlẹ̀ Èkó ni ó ṣe àbẹ̀wò sí ìlú náà tó ní òun fẹ́ wá dáko pẹ̀lú bọ́n ṣe kó owó tabua wá sílé láti fi dá oko ní ìlú náà. Ó ní ọjọ́ kejì tí ó sọ ọ̀rọ̀ yìí ní àwọn ajínigbé náà ni wọ́n jí i gbé tí ó sì wà ní bùbá wọn títí di àkókò tí a fi ń kó ìròyìn yìí jọ. Wọ́n wá rọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìjọba àpapọ̀ pé kí wọ́n má wo àwọn níran lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé yìí tí wọ́n ń jínigbé gbowó tí wọ́n sì tún jí àwọn ènìyàn wọn gbé ní àgbépa nínú igbó rìsáàfù èyí tí wọ́n ní ó wà níbẹ̀ tó jìnnà réréré sí ìlú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ kí wọ́n dáwọ́ ìgbésẹ̀ yíyọ owó nínú àsùnwọ̀n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dúró fún àkókò díẹ̀ náà. Ìyún tẹ́ ẹ̀ bá gbàgbé àmú ìròyìn wá léyìí tó ń jà rìnrìn káàkiri pẹ̀lú bí
báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí CBN bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àwọn yóò máa yọ owó nínú àsùnwọ̀n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí léè tó ṣe déédéé 0.5% lórí owó kọ̀ọ̀kan tí bá wọnú àsùnwọ̀n, èyí tó fa ìdàrúdàpọ̀ àti awuyewuye láàrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣé ẹ fẹ́ gbọ̀n wá gbẹ, ṣé ẹ fẹ́ pa wá ni pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè yìí tẹ̀ tún wá ń dábàá yíyọ owó tabua tó báyìí nínú àsùnwọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló fà á tí ẹni tó súnmọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi orúkọ bo ara rẹ̀ ní àṣírí ṣe ṣe ní àlàyé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Nígbà tó ń ṣe ní àlàyé, ó sọ di mímọ̀ wípé àwọn àjọ tí wọ́n rí sí ètò ààbò nílẹ̀ yìí, ìyẹn National Security Adviser, àwọn gan ni wọ́n mú àbá náà wá wípé kì í ṣe báǹkì àpapọ̀ ni ó gbé àbá náà kalẹ̀, ṣùgbọ́n àwọn ni wọ́n gbé ètò náà jáde tí wọ́n polongo rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní láti pariwo irú ètò bẹ́ẹ̀ síta. Ó ṣe ní àlàyé wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má sọ ohun tí kò ṣe pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà. Ó sì ní ààrẹ ti sọ wípé kí wọ́n dá ètò náà dúró báyìí pẹ̀lú bó ṣe ní àjọ CBN wọ́n ti dá owó rẹ̀ dúró. Bákan náà ló ṣe ní àlàyé pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọrò ojú sí ìgbésẹ̀ náà, èyí tó fà á tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà fi sọ pé bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí gan-an ó ní ó ń kọ àwọn ènìyàn lẹ́mìínú pẹ̀lú bó ṣe já sí pé ètò ọrọ̀ ajé ò lọ geere. Ó dẹnu kọlẹ̀ pé bí wọ́n bá tún wá gbé ìgbésẹ̀ láti máa yọ owó yìí yóò tún ba ètò ọrọ̀ ajé ọmọ orílẹ̀-èdè yìí jẹ́ dánrí ni. Ó wá ní kí gbogbo ọmọ káàárọ̀ òjìrì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí wọ́n fi ọwọ́ wọnú pẹ̀lú bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò sì so èso rere láì ní wọn lára lórí ìgbésẹ̀ yíyọ owó ọ̀hún ètò ni wọ́n ti dá dúró báyìí. Ọmọ ọdún 5 kan rèé tí ó gbẹ̀mí mì látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ọmọ kékeré ọmọ ọdún 5 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bọ́sẹ̀dé ó ní ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí lásìkò tí ó ń fo ojú òpópónà márosẹ̀, èyí tí wọ́n ní òun àti ìyá rẹ̀ ó ní wọ́n jọ fo ojú òpópónà náà ní Ìgànmù Àpápá lójú òpópónà márosẹ̀ ọ̀hún, tí wọ́n ní tirẹ́là ńlá kan ó ní ó gbá ọmọ náà tí ó sì tẹ orí rẹ̀ kọjá lọ, èyí tó mú kí ọmọ ọ̀hún gbẹ̀mí mì lójijì. Benjamin Hundeyin tí ń ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ó sì já sí pé wọ́n ti gbé ọmọ náà kúrò ní ojú ọ̀nà tí wọ́n sì ti lọ gbé fún àwọn mẹ̀lẹ́bí rẹ̀ láti sin gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó ṣe ní àlàyé pé kí gbogbo àwọn tí wọ́n lo ojú pópó pàápàá jùlọ àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n fojú òpópónà márosẹ̀ ọ̀hún kí wọ́n yàgò fún fífojú òpópónà ọ̀hún pẹ̀lú bó ṣe ní ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ààyè à ń gbà kọjá fún gbogbo ẹlẹ́sẹ̀ pé kí wọ́n má máa ṣe ojú mi tó àti ojú mi dá nípa gbígba ojú òpópónà márosẹ̀ ọ̀hún kọjá mọ́. Bákan náà ní ìpínlẹ̀ Ògùn lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó ó ní ìṣẹ̀lẹ̀ kan ni ó tún ti ṣẹlẹ̀ léè tó gba ẹ̀mí àwọn ènìyàn tó 21 tí ọ̀pọ̀ míì sì tún fi ara pa látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún. Alukoro àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìpínlẹ̀ Ògùn èyún Babátúndé Akínbíyì ó ṣe ní àlàyé pé ní lórí afárá Ìjù ní agbègbè Àtàn ní Òwòdé Ìdí Ìrókò sí Ayédáadé ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tá a wà yìí pẹ̀lú bó ṣe ṣe lálàyé pé àwọn ọkọ̀ tí ó tó bí 5 ni wọ́n ṣe ìkọlù sí ara wọn tí ó sì fa ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún, èyí tí ènìyàn tó 21 bí wọ́n ṣe fi ara pa tí àwọn mìíràn tí wọ́n sì ènìyàn tó 21 bí wọ́n ṣe di ẹni àkọlẹ̀bò tí àwọn mìíràn tí wọ́n sì kú tí wọ́n sì fi ara pa yamayama látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún èyí tó wáyé. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ òní. Ẹ tún pàdé wa lọ́sàn-án nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa àti ní àṣálẹ́ ti tèmi. Kó tó di ìgbà náà, orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Èní á sàn wá sówó, á sàn wá sọ́mọ, àtà ikú tí ń ṣe baálẹ̀ ọrọ̀, á fàájì jẹun gẹ́gẹ́ bí òní sì jẹ́ ọjọ́ ajé Monday. Ó dàbọ̀, ire látùn fi pàdé.